Koiki Media bringing the work closer to your doorstep. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. A kú dédé àsìkò tí oníkálukú ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè mọ gbọ́ ètò yìí ní àṣálẹ́ yìí. Mo kí wa pé a kú iṣẹ́ lénìí, a kú àtàárọ̀. Mo sì kí àwa tí a wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí náà, pàápàá jùlọ àwa tí a wà ní òkè òkun. Mo kí wa pé a kú dédé àsìkò yìí. Bákan náà mo kí wa pé a kú ọdún, a kú àsìkò ọdún, àti tún kú múra ọdún tuntun 2026 èyí tí ó wọlé dé yìí. Mo gbà ládùúrà pé lágbára Elédùmarè láyọ̀ àti àlàáfíà náà ló máa dé bá ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí a tún lọ nínú gbogbo. A dúpẹ́ fún Elédùmarè ọba tó dá gbogbo wa sílé ayé, ọba tó ní ká máa bẹ, ọba tó ní ká máa sùn, tó ní ká máa jí, ọba tí ò fi ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀ nígbà kọ̀ọ̀kan, pàápàá jùlọ gbogbo àwọn ọmọ kóòtù òjíire. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tí ò fi wá sílẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó ń fi ààbò rẹ̀ tó fi ń bò wá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní ká máa wọlé, tó sì ní ká máa jáde. Ògo ni fún Elédùmarè lókè ọ̀run. Mo wá kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé a kú dédé àsìkò yìí. Mo fi kíkí gbogbo ọmọ Yorùbá pátápátá jákèjádò àgbáńlá ayé. Mo fi kí bàbá wa, bàbá dáadáa, bàbá lálùbáríkà, bàbá gbogbo ọmọ kóòtù òjíire, bàbá ọmọ Yorùbá, bàbá gbogbo mẹ̀kúnnù, bàbá wa Professor Adébánjí Akíntóyè, tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá náà, Kẹ́mi Ọláògùn. Gẹ́gẹ́ bí ìṣe wa, bákan náà mo kí bàbá wa Olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà, owó bàbá Àdámì. Mo kí yín pé ẹ kú iṣẹ́, ẹ kú ìgbìyànjú lọ́tún àti lósì. Mo kí wa pé a kú dédé àsìkò yìí. Lágbára Elédùmarè a ó borí ọ̀tá wa. Bákan náà mo wá ń kí gbogbo wa, mo fi àwọn bàbá wọ̀nyí, mo fi kí bàbá wa pírẹsidẹ́ǹsì wa, bàbá wa Gani Alágbàlá. Bákan náà mo kí bàbá wa olú iléeṣẹ́ yìí, bàbá wa Ọláyọmí Kóìkí. Mo kí yín púpọ̀, ẹ ṣé gan púpọ̀ fún orí ọ̀fẹ́ àti àǹfààní èyí tí à ń rí gbà láti iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep lórí gbogbo bí nǹkan ṣe ń lọ ní àgbáyé, pàápàá jùlọ nílẹ̀ kóòtù òjíire. Tí a bá wo ojú amóhùnmáwòrán wa yìí, a rí i pé àkọsíbẹ̀ ni pé gbogbo ọmọ Yorùbá ẹ jí. Àkókò ní láti jí, àkókò ní láti pé kò sí oorun. Àkókò nìyí láti jẹ́ kí gbogbo wa kí a ṣe kíni, kí a jí lójú oorun. Àkókò lè ti dé fún àwọn ọba aláyé, àwọn ọba ilẹ̀ kóòtù òjíire láti jí lójú oorun. Àkókò náà tún rèé láti lè sọ fún gbogbo ọ̀dọ́ pátápátá láti jí lójú oorun, pàápàá jùlọ gbogbo àwọn gómìnà ilẹ̀ kóòtù òjíire láti lè jí lójú oorun. Ètò ti alẹ́ yìí, ètò ìtanijí náà ni ètò ti alẹ́ yìí láti iléeṣẹ́ Koiki. Tí a bá wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, a rí i pé òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ni pírẹsidẹ́ǹtì ilẹ̀ Amẹ́ríkà ó sọ bẹ́ẹ̀, ó sì rí bẹ́ẹ̀.
lágbọn bí yìí a yin Ọlọ́run, a gbé orúkọ Ọlọ́run ga fún oore tó ṣe, torí pé oore ńlá ló jẹ́ fún wa nílẹ̀ kóòtù òjìrè, pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣùgbọ́n kí ló mú kí ètò yìí kó wáyé ní alẹ́ tòní tó fi jẹ́ ìtanijí lójú oorun? àkókò náà rèé fún gbogbo ọmọ Yorùbá láti jí. gbogbo wa la jọ ń gbọ́ lọ́tùn lósì lórí ayélujára bí àwọn Amẹ́ríkà bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ wọn ní ètò ní ẹsẹẹsẹ. àwọn ará bí yìí ẹ rí pé àwọn náà ti ń ṣe kíni, àwọn náà ti ń sá kíjokíjo. ṣùgbọ́n àwa ọmọ ilẹ̀ Yorùbá, àwọn ọmọ kóòtù òjìrè, kí ni ìmúrasílẹ̀ wa lórí ìgbésẹ̀ tí pírẹsidẹ́ǹtì Amẹ́ríkà yìí tó gbé yìí? kí ni ìmúrasílẹ̀ tiwa lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú bí a ṣe ń gbọ́ lọ́tùn lósì bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ń jẹ́ Ọlọ́run nípè, bí àwọn náà ṣe ń pa ọmọ Yorùbá tí wọ́n sì ń pa ìran mìíràn tí wọ́n ń gbẹ̀mí lẹ́nu wọn. ṣùgbọ́n nígbà tí Elédùmarè náà lòun dé, ó dé bí ṣe ń dé, ó dé sí àwọn náà lọ́rùn. ṣùgbọ́n ẹ wá rí i pé gbogbo bí àwọn náà ṣe ń sá kíjokíjo yìí, ìjẹ́ èrò wa ni pé ṣé lóòótọ́ kò ní kàn wá àbí kò ní délẹ̀ Yorùbá? ìdí nìyí tí a fi ń pe ètò yìí ní ètò ìtanijí. lọ́nà wo ni a fi fẹ́ tají? ọ̀nà tó pọ̀, pàápàá jùlọ ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ọba aládé. àwọn kábíyèsí wa, àkókò rèé láti lè jẹ́ pé kí ẹ fọwọ́sowọ́pọ̀ láti lè fún àwọn agbófinró wa tó jẹ́ ti ìbílẹ̀ tí a mọ̀ sí Àgbẹ̀kọ̀yà, Àmọ̀tẹ́kùn, Ọdẹ, láti ró wọn lágbára. bóyá èèyàn ọba ìlú kan wà tí ẹ tí yọ̀ǹda fún irú àwọn èèyàn báwọn yìí, àkókò ní láti yọ̀ǹda fún wọn pé kí wọ́n ṣiṣẹ́ wọn. àkókò ní láti ṣí wọn lẹ̀ láti lè jẹ́ kí wọ́n lè so ẹ̀ṣọ́ ààbò tó nípọn ní àgbègbè oníkálukú wa, nítorí pé ohun tó ṣẹlẹ̀ sí àwọn agbésùmọ̀mí yìí, ẹ má jẹ́ á sùn oorun àsùntagìrì ń pa o, nítorí pé ibi tí ó ṣẹlẹ̀ tí ó padà já sí kò sẹ́ni tó lè sọ pé ibi báyìí náà ló máa já sí. ẹ̀yin gómìnà wa tí ẹ jẹ́ gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ kóòtù òjìrè nílẹ̀ Yorùbá, gómìnà ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, Àkẹ́ṣeyín, Sanwó-Olú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀yin gómìnà wa tẹ́ wà nílẹ̀ kóòtù òjìrè, àkókò ní láti ṣe kíni, láti tají, láti lè ró àwọn ẹ̀ṣọ́ aláàbò ní agbára kó tó di pé àwọn ará bí wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ pẹrẹwu ní ilẹ̀ kóòtù òjìrè. gẹ́gẹ́ bá a ti mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní àárẹ̀wá báyìí, tó ń ṣẹlẹ̀ ní àwọn ọ̀dọ̀ àwọn Sókótó lọ́hùn-ún, a lè sọ pé kò ní dé ilẹ̀ kóòtù òjìrè. ṣùgbọ́n kó tó délẹ̀ kóòtù òjìrè, kí ni ìmúrasílẹ̀ wa? ìdí tí a fi pe ètò yìí ní ìtanijí rèé o. ọ̀nà wo la wá fẹ́ gbà tí a fi fẹ́ tají, tí a fi ń mú ètò yìí wá fún wa? òun ni pé gbogbo ọ̀nà tó wọ ìlú, gbogbo bọ́dà tó wọ ilẹ̀ Yorùbá, àkókò ní láti lè jẹ́ kí gbogbo àwọn agbófinró wa, àwọn Àmọ̀tẹ́kùn, àwọn Ọdẹ ni, Àgbẹ̀kọ̀yà ni, Oníyàbọ̀ ni, gbogbo ẹni tó bá lè jẹ́ pé agbófinró ni wọ́n, tí wọ́n sì ń ṣiṣẹ́ ẹ̀ṣọ́ ààbò, àkókò ní láti lè dà wọ́n sí ẹnu bodè wa. nítorí pé bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ń ṣẹlẹ̀ lọ́hùn-ún, àwọn tó ń mórí bọ́ lọ́hùn-ún, bí wọ́n ṣe ń mórí bọ́, ẹ mọ́ gbàgbé pé ibì kan ni wọ́n mọ̀ forí lé o.
pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. ẹ jẹ́ n sáré yà síbí, mo kí àwọn ìlú Ọ̀fà, gbogbo ìlú Ọ̀fà, mo kí yín púpọ̀. Lágbára Elédùmarè, ogun kò ní wọ̀lú wa, ogun ò sì ní kó wa lọ láṣẹ Èdùmarè. àwọn bọ́dà yìí wọ́n ṣe pàtàkì fún wa púpọ̀, nítorí pé àwọn aráabí yìí, ẹnu bọ́dà yìí ó ṣe pàtàkì fún wa láti lọ ṣe kíni, láti gbabẹ̀, láti lè dúró digbídigbí, láti lè jẹ́ kí àwọn ètò ààbò tó nípọn tó yanrantí kó ṣe kíni, kó dúró ní ẹnu bọ́dà wa, nítorí pé ibi tí wọ́n mọ̀ gbà wọlé síbi ilẹ̀ Yorùbá, sílẹ̀ Kóòtù Òjíire, òun leléyìí tó jẹ́ àkọ́kọ́. ìdí nìyí tá a sọ pé ètò ìtanijí náà lètò yìí lálẹ́ yìí. gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ilẹ̀ Yorùbá ilẹ̀ alágbára ni, lóòótọ́ ogun ò lè kó wa nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ǹjẹ́ àwa náà ti múra kalẹ̀ láti lè má jẹ́ kógun kó wa nílẹ̀ Yorùbá? ìtanijí tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ sọ̀rọ̀ nípa ìtanijí yìí, òun ni pé báwo ni ètò ààbò yóò ṣe dán mọ́rán, tí ó ṣe múnádóko ní ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ ládùúgbò wa. bó o la ṣe fẹ́ ṣe ètò ààbò tó fi jẹ́ pé a lè mọ sùn oorun tó jẹ́ pé tí a fi ìfọ̀kànbalẹ̀ tá a fi sùn, ṣé mọ̀ pé irú àkókò tá a wà yìí kò sí oorun àsùntagiré ń pamọ́ báyìí, bẹ́ẹ̀ ni kò sí oorun àsùnhọrun mọ́. ẹni tó bá ń sùn nírú àkókò yìí tó tún ń họrun, ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ó ti kú, òun ò tí ì gbérú ẹni bẹ́ẹ̀ sí ni. ìdí nìyí tí a fi ń pè wá sí ìtanijí, torí pé ó ṣeé ṣe kí a má ronú lọ bẹ̀, pàápàá jùlọ ẹ̀yin gómìnà wa, ẹ̀yin ọba aládé, ẹ̀yin alágbára ìlú, ẹ̀yin ọ̀tọ̀kùlú. ìdí nìyí tí a fi ń ṣe kíni, tí a fi ń pè wá sí ètò yìí láti lè ṣe kíni, ká pè ní ìtanijí lórí àwọn ẹnu bọ́dà wa tó wọ ilẹ̀ Kóòtù Òjíire wá. pàápàá jùlọ ẹ jẹ́ n dárúkọ àwọn bọ́dà, ilẹ̀ bọ́dà kọ̀ọ̀kan, àwọn bọ́dà kọ̀ọ̀kan tí ó jẹ́ àwọn bọ́dà tí ó ṣe gbòógì tó sì ṣe pàtàkì láti jẹ́ kí ètò ààbò kí ó ṣe kíni, kó dán mọ́rán bẹ̀. lóòótọ́ a ti ń gbọ́ tipẹ́, a sì ti mọ̀ pé wọ́n ti wà nílẹ̀ Kwara, ṣùgbọ́n àwọn ẹnu bọ́dà tó wọ Kwara ń bẹ tó jẹ́ pé àwọn ẹnu bọ́dà yìí, tẹ́ ẹ̀ bá gbàgbé, ẹ rí i pé láìpẹ́ ọjọ́ a gbé ètò kan wá sórí afẹ́fẹ́ nípa ẹnu bọ́dà àwọn tó wọlé sí ilẹ̀ Kwara, ìyẹn ní agbọn Ọ̀yọ́, agbọn ìpínlẹ̀ Ọ̀yọ́, ní agbègbè sọ́wọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ẹnu bọ́dà Kwara State, ìyẹn Chikanda náà lórúkọ ìlú tí mo fẹ́ dárúkọ yìí. Chikanda yìí ẹnu bọ́dà ńlá ni, tó sì jẹ́ pé àwọn agbésùmọ̀mí yìí wọ́n fi sáìdì ibẹ̀ yẹn náà wọ́n fi ṣe bùbá. tẹ́ ẹ bá gbàgbé, ẹ rí i pé mo sọ nínú ètò tá a sì kọjá bí ọjọ́ mélòó kan pé wọ́n kọ̀wé síbẹ̀ náà pé àwọn ń bọ̀ wá láti wá ṣe kíni, láti wá fíṣítì wọ́n ń bẹ̀. Chikanda yìí ó jẹ́ ẹnu bọ́dà kan tó jẹ́ pé ó gba àmójútó, ó sì gbà kí àwọn agbófinró wa, àwọn tó jẹ́ àwọn gbòógì láwọn ẹ̀ṣọ́ aláàbò, kí wọ́n mójútó bẹ́ẹ̀ tó fi lè jẹ́ pé wọn ò fi ní lè ráyè wọlé sí ilẹ̀ Yorùbá.
àwọn bọ́dà yìí wọ́n tò láti ibi tí mo ti ṣàgùkọ̀ yìí ni wọ́n tò títí tó fi dé agbọn Ògùn state ní Abẹ́òkúta ń bẹ̀ tó fi lọ sí bọ́dà ńlá. A ò ní lè mọ dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n bí mo ṣe sọ yìí láti bí mo ti gbé yìí yóò ti yé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, yóò ti yé ẹ̀yin tí ẹ sì mọ̀ nípa ìrìn àjò bọ́dà tó wọlé Yorùbá. Yóò ti yé ẹ̀yin olóye wípé ètò tí ó ń jáde lórí iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep ní alẹ́ yìí, ètò kan tó ṣe pàtàkì ni fún ìrìn àjò wa nílẹ̀ kóòtù òjíire. Ẹ jẹ́ n tún wá sáré mẹ́rin náà wá fún wa. Ẹ jẹ́ n dárúkọ ìlú kan fún wa tó jẹ́ pé ètò ààbò ibẹ̀ náà bọ́lọ̀ ó ṣe pàtàkì fún wa. Òun náà ni ìlú Ṣakí. Torí pé àwọn bọ́dà tó wà ní àwọn agbésẹ́rí, àwọn bọ́dà kan wà tó jẹ́ pé a ti fojú síla pé àwọn eléyìí àwọn bọ́dà ńlá ni a ti mọ̀ wọ́n. Ṣùgbọ́n àwọn bọ́dà kan wà tó jẹ́ pé ibẹ̀ ni àwọn ará abí yìí tí wọ́n bá lọ gbabẹ̀ wọlé, wàhálà ńlá gidi ni. Ṣùgbọ́n mo gbà á ládùúrà pé Ọlọ́run ò ní fún wọn ṣe láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí mo ṣe ń tẹ̀síwájú, mo ti sọ síwájú lẹ́ẹ̀kan pé kí ẹ̀yin kábíyèsí wa kí ẹ bá wa gbìyànjú láti lè ró àwọn Àmọ̀tẹ́kùn, àwọn ọdẹ ìbílẹ̀, Oyàbọ̀, OPC, Àgbẹ̀kọ̀yà, ẹ bá wa ró wọn lágbára, ẹ bá wa fún wọn ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ní ìletò ẹnìkọ̀ọ̀kan àbí àgbègbè wa, ìlú ẹnìkọ̀ọ̀kan wa, àdúgbò oníkálùkù. Àkókò ní láti lè mọ sọ àwọn àdúgbò wọ̀nyí. Àkókò tún rèé fún àwa tí à ń pẹ́ǹta ká tó mọ̀ wọlé. Àkókò rèé láti ṣe kíni, láti lè fún wa ní ìmọ̀ràn wípé àkókò yìí kìí ṣe àkókò tí à á jókòó ń ta di ìgbà tó bá wù wá. Lóòótọ́ kò sí tọ́lọ́jọ́ bá lòun dé, ibi ọba dé tó bá ti bá ní ibẹ̀ náà ló ti ń mú ní lọ. Mo gbà á ládùúrà pé ọlọ́jọ́ bá dé yóò bá wa níbi ìrọ̀rùn ni. Ṣùgbọ́n kìí ṣerú àkókò tá a wà yìí náà ni ọlọ́jọ́ òru ibi báyìí kò mọ̀ dé. Àgbàdúrà rẹ̀ fún wa. Ọlọ́run ò ní jẹ́ kí irú àkókò ibi báwọn yìí, Ọlọ́run yóò bá wa lé jìnnà, yóò bá wa pa ní ibi. Ọ̀pọ̀ àwọn agbésùmọ̀mí yìí tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí iná ló wà nínú ìlú. Eléyìí mo tún fẹ́ fi tó wa létí pé ìtanijí tó ṣe pàtàkì fún àwa tí a ní àwọn Haúsá, láwọn Haúsá Fúlàní tá a gbà wọ́n sílé, bóyá a gbà wọ́n sóṣìṣẹ́ tó ń bá wa ṣiṣẹ́. Àkókò ní láti jẹ́ kí àwa náà ṣe kíni, ká tají irú àwa tí à ń gbà àwọn èèyàn bẹ́ẹ̀. Nítorí pé àwọn gangan ni báńdíìtì, àwọn tẹ́ẹ̀jọ́ ń ṣiṣẹ́, tẹ́ẹ̀jọ́ ń gbé, tẹ́ẹ̀ gbà sílé, tẹ́ ní wọ́n mọ̀ ṣe ẹ̀ṣọ́ aláàbò lórí yín. Àwọn tẹ́ẹ̀ gbà sí wíhàùsì yín, tẹ́ẹ̀ gbà sílé iṣẹ́ yín pé àwọn ni, torí pé àwọn ni wọ́n lè rẹrù, àwọn ni wọ́n lè gbé ẹrù wọlé, àwọn ni wọ́n lè jẹ́rù kò nú mọ́tò, àwọn ni wọ́n lè kó wọlé nítorí pé eegun tí ń bẹ lára wọn. Ṣùgbọ́n láì mọ̀ pé eegun agbésùnmọ̀mí náà lẹ gbà sínú ilé. Àkókò ní láti ṣe kíni, láti tají lójú oorun fún wa, láti lè jẹun ká mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣe é ṣe pé mo fẹ́ fi èrùn jà mí, a fẹ́ fi èrùn jara wa, àbí a fẹ́ fi èrùn ja ìlú wa, àbá a fẹ́ fi èrùn ja àdúgbò wa nípa àwọn Haúsá wọ̀nyí. Ẹ mọ́ dà á pọ̀ o, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa mọ̀ pé Haúsá kan ló da, Haúsá kan ni ọ̀dà. Lóòótọ́ àwọn Haúsá
tí wọ́n jẹ́ Haúsá gidi wà tí wọ́n sì jẹ́ Haúsá tó dára, ṣùgbọ́n àwọn Haúsá báńdíìtì, àwọn Fúlàní pàápàá jùlọ tí wọ́n ń ṣe ọ̀kadà tó jẹ́ pé àwọn lọ́pọ̀ jù nínú àwọn ọlọ́kadà lónìí. Ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá, àwọn lẹ̀ ń gbé ọ̀kadà fún, àwọn lẹ̀ ń ra mẹ́sìn fún, láì mọ̀ pé láti pàṣẹ àwọn nǹkan wọ̀nyí la fi ń kó àwọn báńdíìtì wọlé. Èmi ò bẹ̀ àwa tí à ń ṣe irú nǹkan báyìí lórí ètò yìí, a ò bẹ̀ yín wípé bóyá kẹ́ ẹ mọ́ ra ọ̀kadà fún wọn mọ́. Ohun tó wù olówó náà ló lè fowó ẹ̀ ṣe, ohun tó wù yín náà lẹ́ ń fowó yín ṣe òun. Ṣùgbọ́n lára ohun tó wù yín tẹ̀ ń fowó yín ṣe yìí, ẹ má jẹ́ kó jẹ́ àkóbá fún àwọn tí wọn ò lówó tí wọ́n lè fi ra mẹ́sìn fún báńdíìtì láti mọ fi ṣọ̀kadà nínú ìlú orílẹ̀ Yorùbá ní ilẹ̀ abínibí wa níbí. Ìdí nìyí tí a fi ń pè wá sí ètò ìtanijí yìí wípé ẹ jẹ́ ká tètè ronú, kó má jẹ́ pé àwọn tí a gbà sínú ilé yìí, àwọn náà ni wọ́n ṣekú pa ọ̀tá wọn sínú ilé nígbà tí ó bá di woro sí woro tán. Torí kó tó di woro sí woro, ìdí nìyí tí a tètè fi ń jáde láti pè wá sí àwọn àkíyèsí wọ̀nyí. Kó tó di woro sí woro, ìdí nìyí tí a fi ń pè wá sí àwọn àkíyèsí wọ̀nyí, pàápàá jùlọ ẹ̀yin kábíyèsí wa. Ẹ má jẹ́ kí owó kó wọ̀ wá lójú jù bó ṣe yẹ lọ, débi pẹ̀rú àkókò tí a wà yìí, iná ni àwọn Fúlàní kí ó dé lẹ́sọ pé ẹ lọ tulẹ̀ fún wọn lókè ń bẹ̀ wọn, ẹ lọ múlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ń bẹ̀ wọn, ẹ ṣàmú mọ̀ọ́lù wá, ẹ mú owó wá. Àkókò yìí kọ́ o. Ìdí tá a fi ń pe ètò yìí ní ètò ìtanijí rèé, kì í ṣe àkókò tá a wà yìí iná lẹ́sọ pé ọyá ẹ lọ mú mọ̀ọ́lù wá àbí ẹ lọ mówó wá, ẹ mú iye báyìí wá, ọyá lókè odò ń bẹ̀ wọn, ẹ tulẹ̀ ń bẹ̀, níbi báyìí ẹ fi wọ́n síbẹ̀, wọ́n mọ ṣe ìṣẹ̀mí wọn ń bẹ̀. Bá a bá lọ dẹ́rù ẹ̀ wò nírú àkókò yìí, wàhálà ńlá gidi la fà lẹ́sẹ̀. A ti fà á ná, ṣùgbọ́n kọ́lọ́hún ṣe kí ni, kọ́lọ́hún bá wa ṣẹ́gun wàhálà yìí. Mo tún wá rọ àwa tá a wà ní ìgbèríko, torí pé àwa tá a wà nínú ìgbèríko, tá a wà lóko ní abúlé, àkókò rèé o, káwa náà tají. Ẹ jẹ́ káwa náà tají. Àwa tá a wà nílé, ẹ bá wa ránṣẹ́ sáwọn tó wà lóko, torí wọ́n lè mọ́ lórí ọ̀fẹ́ láti lè máa gbọ́ ètò yìí, torí pé n tó wà nínú oko, gbogbo bí inú oko kọ́ ni sáfìsì wà. Ṣùgbọ́n àwa tá a lórí ọ̀fẹ́ àti mọ́ gbọ́ ètò yìí, ẹ bá wa sọ fún wọn pé àkókò ní káwọn náà mọ́ sùn oorun àsùntagìrì pa nínú oko tí wọ́n wà. Nítorí pé gbogbo àwọn abúlé tí wọ́n wà nínú oko wọ̀nyí, ẹ mọ̀ pé gbogbo bẹ̀ làwọn báńdíìtì wà, láwọn afẹrẹjẹko wọ̀nyí. Káwọn náà mọ́ sùn àsùntagìrì pa. Tó bá rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ nírú àkókò yìí, bí ọdún ṣe ń wọlé, bí a ṣe fẹ́ bọ́ sínú ọdún tuntun yìí, ó bá rọrùn fún ọ̀pọ̀lọpọ̀, ìbá dáa kí wọ́n sì mọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ mọ̀ fi wọ àárín ìlú wá. Kó tó di pé ìṣẹ̀lẹ̀ aburú yóò wá ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ sílẹ̀ ẹnìkọ̀ọ̀kan lágbára Èdùmàrè. Torí pé báyìí ó ti ń rúgbó bọ̀, ó sì ti rúgbó báyìí, ṣùgbọ́n bó ṣe wá rúgbó yìí, kò tí ì rúgbó dé ilẹ̀ kóòtù òjíire, ṣùgbọ́n kó tó di pé ó rúgbó dé ilẹ̀ kóòtù òjíire, ìdí nìyí tí a fi ń pè wá sí eré ètò ìtanijí. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa tí ẹ ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè darapọ̀ mọ́ ètò yìí ní àkókò yìí. Lágbára Elédùmarè, kò ní bàjẹ́ fún yín, kò sì ní ní mòṣì. Ní ti ń dára dáadáa fún yín, ó kù díẹ̀ kò ní dáa mọ́, Ọlọ́run ní jẹ́ kó jẹ́ ìpín yín láṣẹ Èdùmàrè. Mo kẹ̀rọ̀ wá
mo tún fẹ́ bẹ̀ wá bí ẹ̀mí ṣe máa ń bẹ̀ wá nígbàkúìgbà, òun ni pé ẹ bá wa pín ètò yìí débi tó yẹ kó dé, pàápàá jùlọ lọ́dọ̀ àwọn kábíyèsí wa, pàápàá jùlọ lọ́dọ̀ àwọn gómìnà wa, pàápàá jùlọ lọ́dọ̀ àwọn agbófinró wa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbófinró tí wọ́n jẹ́ oníjẹkújẹ, tí wọ́n ń jẹ nídìí ìbàjẹ́, àkókò nìyí láti tají, láti ronúpìwàdà. Láì ronúpìwàdà, kó mọ̀ ṣe pé ibi àwọn ẹgbẹ́ wọn ń lọ làwọn náà bá lọ. Lágbára Elédùmarè, ogun ò ní kó wa ńlẹ̀ kú òtún òjìrè o. Mo gbà á ládùúrà pé ìlú ẹnì kọ̀ọ̀kan ogun ò ní kó wa ńbẹ̀. Àwa la ṣẹ́gun Fúlàní, àwa la ṣẹ́gun agbésùmọ̀mí. Ẹ jẹ́ ìwá f'eléyìí kún un fún wa. Eléyìí tí mo fẹ́ fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ yìí, mo fẹ́ fi rọ ìjọba àpapọ̀, pàápàá jùlọ bàbá wa tí wọ́n wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́, bàbá wa Tinubu, pẹ̀lú gbogbo ẹ̀yin lọ́balọ́ba tí a ti lọ síwájú yín, tí àwọn bàbá wa olóyè Mọ́jàsọ́lá ti wá, tí wọ́n ti wá dọ̀bálẹ̀ níwájú yín láti lè ṣe ìgbésẹ̀, láti lè ṣe ìrànwọ́ lórí pé kí bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá yìí láti lè rìn lórí ilẹ̀ bàbá rẹ̀, láti lè yan fanda. À ń rọ ìjọba àpapọ̀ láti lè bá wa gbé ẹ̀ńbágò tí wọ́n gbé lórí bàbá wa yìí, kí wọ́n sì tún bá wa gbé kúrò ńbẹ̀. Torí láì gbé ẹ̀ńbágò yìí kúrò lórí bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ, ìṣòro ńlá ló máa jẹ́, pàápàá jùlọ fún gbogbo àwọn ọmọ kóòtù òjìrè. Ṣùgbọ́n a rọ̀ wá, ẹ̀yin alágbára tẹ́ wà ní ilẹ̀ kóòtù òjìrè, ẹ̀yin ọlọ́lá, ẹ̀yin onípò ńláńlá jàǹkànjàǹkàn tí ẹ̀ ń fi agbára yín, tí Ọlọ́run yọ̀ǹda agbára fún yín, agbára tí Ọlọ́run yọ̀ǹda fún yín, afẹ́kẹ́ bá wa fi rọ ìjọba àpapọ̀ lórí ẹ̀ńbágò yìí tí wọ́n gbélé bàbá wa Sunday ọmọ Adéyẹmọ, kán bá wa gbé kúrò, kí wọ́n lè ní free movement láti lè máa rìn lórí ilẹ̀ bàbá wọn, láti lè jẹ́ pé kí wọ́n wọ̀lú bàbá wọn wá, kí wọ́n lè yan fanda bó ṣe yẹ kí wọ́n yan, pàápàá jùlọ lórí àkáǹtì wọn tí wọ́n tún gbé ẹsẹ̀ lé lórí, kó bá wa gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì bàbá yìí. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, à ń rọ̀ yín, à ń fi àkókò yìí àtúnfin rọ̀ yín gẹ́gẹ́ bá a ti ń rọ̀ yín bọ̀ látẹ̀yìnwá tó fi di àkókò yìí, àtúnwá ń fi àkókò yìí àtúnfin rọ̀ yín. Ẹ̀yin náà lẹ́sọ́ lẹ́sùn tún pa á lówe pé a kì í lé ọmọ burúkú fẹ́kùn pa. Ìgbà tí bàbá wa tiẹ̀ tó wá sọmọ burúkú, àbẹ̀ wá rí nǹkan bẹ̀. Ṣùgbọ́n kí ni bàbá wa yìí ń jà fún? Lórí pé kí àwọn ọmọ Yorùbá ká lè bọ́ kúrò lóko ẹrú Fúlàní ni. Lórí pé ká lè gbára wa kúrò lọ́wọ́ ikú tó ń wọlé pani lójijì, àbí ikú tó ń pàdé ẹni lójú ọ̀nà tó ń pani lójijì látọwọ́ àwọn Fúlàní. Ibí ohun tí bàbá yìí, ohun tó ń ké nìyí, ariwo tó ń pa nígbà náà rèé o. Ariwo tí bàbá yìí wá ń pa nígbà yẹn náà lọ́hùn-ún, láti bí ọdún 4 sí bí a wà yìí, bí ọdún 5 ṣákòókò tá a wà yìí, ẹ wá wò ó, ariwo tí wọ́n ń pa nígbà yẹn pé ohun tó ń bọ̀ yìí tó bá dé yóò le ju agbára wa lọ. Ẹ wá wò ó, ǹjẹ́ òun náà ó dé báyìí àbí ò dé? Ẹ wo ilẹ̀ Kwara, ẹ wò bí wọ́n ṣe ń pa wọ́n bí ẹran, láì ṣe pé wọ́n ń dẹ̀gbẹ́ ọ̀yà àbí wọ́n ń dẹ̀gbẹ́ òkété, àbáwọn ọdẹ, bí àwọn ọdẹ sì mọ́ ń pe, báwo la àwọn bàbá wa tí wọ́n sì mọ́ ń pe àpéjọ pé ẹ jẹ́ ká wọgbó, tí wọ́n pe àpéjọ pé wọ́n lọ inú igbó láti lọ pa ẹran, bóyá wọ́n fẹ́ sípà ọdẹ àbí wọ́n fẹ́ ṣèníwó ọdẹ kan, wọ́n á rọ gbogbo àwọn ọdẹ ó jáde, wọ́n lọ inú igbó, gbogbo ẹran tí wọ́n bá ti rí wọ́n mọ̀ ṣekú pa wọ́n. Ẹ wá wò ó, bẹ́ẹ̀ wá ni àwọn agbésùmọ̀mí wọ́n wá ń ṣekú pa ọmọ kóòtù òjíire, a sì wá ń wòran. Ẹ̀yin ọba aládé, ẹ̀yin gómìnà wa,
ẹ dákun a rọ̀ wá bàbá wa Bọ́lá Ahmed Tinubu, President Bọ́lá Ahmed Tinubu, ẹ bá wa gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà láti lè gbé ẹ̀ṣẹ̀ kúrò lórí àkáǹtì wọn, àbí wanted tí wọ́n gbélé wọn lórí wọ́n bá wa gbé kúrò, pàápàá jùlọ lórí ìrìn àjò ètò ààbò. Ìyẹn náà ṣe pàtàkì láti lè jẹ́ kí bàbá wa yìí wọ́n jẹ́ olórí ètò ààbò. A rí i pé inú ìgbádùn, nínú ìrọ̀rùn, nínú àlàáfíà náà la máa wà ní gbogbo ìgbà nílẹ̀ Kóòtù Òjíire. Torí pé gbogbo àwọn àríjẹ nídìí ìbàjẹ́ tọ́jọ́mọ Yorùbá, àríjẹ nídìí ìbàjẹ́ tẹ́ ẹ jọ́mọ Yorùbá, àkókò ní láti tají, àkókò ní láti ronúpìwàdà wípé ṣé è ṣe pé agbára tí mo ní àbágbára tó wà lọ́wọ́ mi, ṣé è ṣe pé mò ń lọ fi ń kó ọmọ Yorùbá dà sí inú ibú. Torí pé inú ibú tó lágbára náà ni ìrìn àjò tó ń bọ̀ yìí, ṣùgbọ́n lágbára Elédùmarè mo gbà á ládùúrà pé kò ní kàn wá o, kò sì ní dé bá wa. Nígbà tí mò ń sì mú ètò yìí wá sí mẹ́nu dúró, ẹ jẹ́ kí gbogbo wa ká lọ wà ní ìmúrasílẹ̀. Ẹ jẹ́ ká lọ wà ní ìmúrasílẹ̀. Ẹ jẹ́ ká lọ wà ní ìmúrasílẹ̀, pàápàá jùlọ gbogbo àwọn àbókí, mo tún padà síbẹ̀, gbogbo àwọn àbókí tá a fi ṣe ẹ̀ṣọ́ ààbò nínú ilé wa àbí tó wà lágbègbè wa, àkókò ní láti ṣe kíni, láti mójútó wọn, láti ṣe ojúlàlá kàn fi sọ́rí pẹ̀lú wọn. Àwa tá a bá ní wọn nínú ilé, àkókò nìyí o. Tó ẹ jẹ́ ìwé ìfẹ́lẹ́ yìí kásẹ̀ rẹ̀ ńlẹ̀, ẹ̀yin ìyẹn wa tẹ́ wà ní Kwara, tá a jọmọ Yorùbá, bó o láti fẹ́ rìn, bó o láti fẹ́ ṣe é, ọgbọ́n wo la fẹ́ dá sí i, lẹ́yìn pé ká ṣe kíni, ká sì mọ bí Ọlọ́run. Torí pé nínú bíbẹ Ọlọ́run ká mọ gbàdúrà, òun náà ni a ó fi ṣe kíni, la ó fi jagun àjàyè. Òun la ó fi jagun àjàyè. Lágbára Elédùmarè, a ó jagun àjàyè. Mo gbà á ládùúrà pé ogun ò ní kó yín nílẹ̀ Kwara, gbogbo ọmọ Yorùbá tó wà níbẹ̀ pátápátá. Àṣìta ìbọn, àṣìta bọ́ǹbù kò ní bẹ́nì kankan wa láṣẹ Èdùmàrè. Lẹ́ẹ̀kan sí, iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep. Ó ń kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí, àsìkò ìfarabalẹ̀ láti lè gbọ́ ètò tálẹ́ yìí lórí ìtanijí. Mo kí bàbá wa Ọláyọmí Kóìkí, olú iléeṣẹ́ ńlá yìí, mo kí yín púpọ̀, kẹ́mi ọlá ogun. Mo gbà á ládùúrà pé bá a ṣe ń wọnú ọdún tuntun lọ yìí, ayọ̀ àti ìdùnnú náà ni ó jẹ́ pín ẹnì kọ̀ọ̀kan wa. Ìbànújẹ́ ó kéré jù, ó lágbára ni, ó tóbi ni, kò ní jẹ́ pín yín láṣẹ Èdùmàrè, bẹ́ẹ̀ ni kò ní jẹ́ pín ẹnì kọ̀ọ̀kan wa. Iléeṣẹ́ yìí kò sì ní bàjẹ́, kò sì ní dàrú. Koiki Media bringing the work closer to your doorstep. Ó dìgbà.